ẹ má bá mi sí a program yìí court of sharia táwọn wèrè kanu mùsùlùmí ń pariwo àwọn wèrè mi sorry láti sọ àwọn wèrè kanu Islam tí ń pariwo court of sharia ẹ jẹ́ bá mi sí a program yìí mi bá wọn dá sí láti ìjọba kan wà mọ́ fídíò ti pọ̀ wọ́n tún wá sẹ́ndì fídíò kan sí mi dájọ́ ni mo wá rí àfáà kan abibẹ̀lẹ́nu ẹ̀mọ̀túmọ̀ tí ń pè ní court of sharia ni sẹ́yìn àfáà rádaràda òsì yìí irú yìí ti sẹ́ ẹ̀rọ pa dìsáfà àti máa pariwo court of sharia ẹ̀yin tẹ́ ẹ̀ tó inú ilé yín ẹ̀ lè dágbó ilé yín tó àbòsí lẹ́ fi ń tòlú yín ṣerú yín lẹ́bẹ̀rẹ̀ fún court of sharia ẹ̀ kò ní yẹ yín. àwọn tí wọ́n júwe Ọlọ́run fún wa làwọn àlùfáà àwọn ọlọ́mọdọ̀rọ̀ àwọn àfáà wa rú àwọn tí wọ́n ń salábòsí làwọn tí wọ́n kọ́ wa ní kéwú bàbá àgbàlagbà jẹ àgbà wọ́n jẹ́ kó yé wa àwọn àfáà wa jẹ́ ó yé wa pé asúlẹ̀ musulumatun yawmal qiyamah gbogbo ọ̀rọ̀ àbòsí tó bá dijọ́ gbèdé àlìkíyàmà inú òkùnkùn nírú ẹni bí ọwà. Court of sharia or sharia court bó bá ṣe wò ní kẹsì pé bá mi sí à program yìí mo stand fọyín sálímù ẹ̀yin àfa alábòsí tẹ́ǹkù bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ court of sharia yẹn wọ́n mọ̀ rí i pé èèyàn gidi ni wọ́n rò pé èèyàn gidi ni wọ́n rò pé wà clean wọ́n àdẹ̀mí pé ẹ̀yin gan ni original olórí terrorist. Kẹ́ni Ọ̀jẹ́yẹmí good morning wọ́n ní mọ̀ pé ẹ̀yin gan ni original olórí terrorist. Wọ́n sọ àwọn Boko Haram ṣebí láwà níbẹ̀ lórí wọn láwà ní ọlọ́wọ́ kan àbí òsì lórí wọn. Àlùkùránì gẹ́gẹ́ tá a kẹ́ ẹ̀yin àfáà yìí Kùránì tẹ́ ẹ kẹ́ òye ni àbóyé yẹn lò fẹ́ nú. Tẹ́ ẹ bá gbé sẹ̀ríà kóòtù yẹn gẹ́ kalẹ̀ ta ló fẹ́ jẹ́ leader ta ni ọmọ dájọ́ sẹ́yìn olè ẹ̀yin alábòsí ẹ̀yin jìbìtì sẹ́yìn náà lẹ́ lead. Court of sharia sẹ́yìn tẹ́ ń fẹ́nu pé ogún jojúmọ́ yìí sẹ́yìn lẹ́ lead court of sharia sẹ́yìn tẹ́ ń fẹ́nu pé wàhálà jojúmọ́ yìí sẹ́yìn lẹ́ lead court of sharia ẹ lọ wo sún Ajaburahman Oríyọmí ọmọ Àmúsàtì ni ẹ lọ wo sún rẹ kọlọmọ lu Oríyọmí pa fún wa kọlọmọ jẹ oṣù méjì ọjàbọ ẹ mọ gbogbo kọndíṣàn tí gbogbo ẹyẹ ọ̀pọ̀lọpọ̀ àfáàwẹrẹ yìí tẹfí rude tí wọ́n ń gbé lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat sẹ́yìn ẹlẹmọ pé pariwo sẹríà court sìgìdì yìí fẹ́ tẹ ó ní kí wọ́n gbé òun lódò kó n fẹ́ lọ wẹ̀ ṣé ẹ gbàgbé pé a mọ̀ ní ni táwọn bá wọdò yóò yòrò dànù ni. You don't know the meaning of ìjọba secretary kí òye ni Al-Qur'ani Olúwa ni àti ọ̀làbàdà basimala àti ọ̀là wà àti ọ̀rọ̀sùlà wà ulul amri minkum. Olúwa ni ẹ tẹ̀lé tòun Ọlọ́run ẹ tẹ̀lé tí òjíṣẹ́ tí ṣe Rasulul Karim gbogbo àwọn òjíṣẹ́ Ànábì wa Ìsá tí ṣe Jésù àrò òjíṣẹ́ ni tọ́lọ̀ ní àtẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àrò òjíṣẹ́ tọ́lọ̀ ní àtẹ̀lé ni Abraham David Solomonu gbogbo àwọn Ànábì Ọlọ́run Olúwa ní ká tẹ̀lé wọn. Ó wá ní wa ulul amri minkum àwọn ìjọba amúnimọ́gùn àwọn ìjọba Abdulhakeem Kọ́lápọ̀ Faru Sabab Kùránì Olúwa ní ẹ tẹ̀lé àwọn àṣẹ àwọn ìjọba kẹ́ni kẹ́kẹ́ dúró lábẹ́lé sharia court àṣẹni ó yà máa para wọn ni ṣé wọ́n tó fẹ́ béèrè tó lọ fẹ́ béèrè fún ẹ̀tọ́ àlàáfíà tó jẹ́
pé n ti ń jáde lẹ́nu ẹni pé ẹ máa para yín nígbà tí ìsepò rí àwọn ìjọba dàrú nígbà tí ìjọba ọ̀yà wèrè ṣé wọ́yẹ ni wọ́n sọ pé àfẹ́ fún ni tó ń béèrè ìwọ tó ń fẹnu pe ogun ìwọ tó ń fẹnu pe wàhálà ìwọ tó ń fẹnu pe ìjẹ̀gbẹ̀. sẹ̀ríà kóòtù kọ jìnnẹ́dù kóòtù ni. tí wọ́n bá kó mi sọ́rí láti sọ tí wọ́n bá kó àwọn tí ẹ jẹ́ terrorist àwọn arúgás tí wọ́n bá kó wọn kalẹ̀ tí ẹ jẹ́ mẹ́wàá wàláì mùsùlùmí ẹ jẹ́ 7% 7% làwọn mùsùlùmí 7%. àwọn arúgás ẹjọ tẹ́ ìbò mi yàn bá kọ́ ẹ jẹ́ máa bá mi kọ̀rẹ́ tiẹ̀. àwọn terrorist ẹ ti ń dá wàhálà lẹ̀ àwọn tí ń dà lúrú àwọn tí wọ́n jẹ́ kí lù ú nísinmi àwọn tí wọ́n fi àlàáfíà tí wọ́n bá kó wọn kalẹ̀ tí ẹ dá wọn sí mẹ́wàá mùsùlùmí máa kó 70%. wọ́n máa kó 70%. mùsùlùmí máa kó 70%. sẹ́yìn lẹ́ ń pẹ́ orí òṣèré akọ́t tí ì bá sí pé kẹ́ ẹ má ríra yín bí gbà pé aláṣẹ ni tí ẹ bá dé sẹ̀rí akọ́tù yẹn sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹbí yín àti fámìlì yín àti ọmọ kéwù yín wọ́n pẹ̀lẹ́ wọn bí ọ̀bọ. ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ jẹ́ lídà wọn sùúrù ọ̀fẹ́ lẹ́mọ̀ ẹsẹ̀ wọn ọ̀fẹ́ ẹ̀wọ̀n ọ̀fẹ́ lẹ́ máa ṣe. ẹ̀wọ̀n fẹ́lẹ́ máa ṣe. àwọn ní Boko Haram àwọn ní bá ń bẹ̀ àwọn wo ni wọ́n bá ń bẹ̀. àwọn tí wọ́n fẹ́ rẹ̀ ní ẹlẹ́ni sọ́run tó tún kọ́ sọ fún yín pé Bismillahir Rahmanir Rahim ni orúkọ ta ni wọ́n dé orúkọ Ọlọ́run ṣé kìrìsìtẹ́nì làwọn yẹn àbí mùsùlùmí. ṣe kìrìsìtẹ́nì làwọn yà bí mùsùlùmí. ẹ̀yẹ́ ló wá pariwo pé ẹ̀fẹ́ dá court of Sharia court sílẹ̀. ó ti ẹ̀ tó bù ọ̀dà wa ní tòsí ìlú tí bẹ́ẹ̀ lù kiri yìí àwọn wà 200 stubborn wọ́n rìn dín lọ́rọ̀ sísọ wọ́n rìn dín ní múra wọ́n rìn dín ní performance nílùú tí ẹ gbẹgẹ wọ́n rìndì ìrìn àṣẹ wọ́n rìndì fífa ya Kùránì wọn gẹ rìndì àwọn gẹgẹ wà rìndì tí gbogbo yẹn bá jẹ bẹ̀rẹ̀ fún kóòtù Sharia court or court of Sharia sẹ́yìn ni tàlàbì ṣe lídà ta ni ó darí court of Sharia yẹn gẹ́gẹ́. ètí ìjọba gẹ́gẹ́ dálẹ̀ kóòtù ìjọba tó dálẹ̀ ẹ lọ yẹ fáìlì wò kẹ ẹ lọ wo rúdù ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ jẹ́ mùsùlùmí Islam Taofik Nejimu Wakil Fatai Rosak Wahab Senebu Sefiya Fatima Wasiu Adeligeni ẹ lọ wo fáìlì ní kóòtù ẹ lọ wo fáìlì ká ẹ lè rí ẹ̀sìn ara yín níta ẹ lọ wo fáìlì. ẹ lọ wo fáìlì ẹ lọ browse ní Google ká ẹ lọ wo pé àwọn wo gan ni rúdù wọn ti pọ̀ jù ẹ bẹ̀rẹ̀ pé on behalf Christian or Muslim or Herbalist ẹ rí i pé gbogbo ọkọ̀ tí ó gbé wá fún yín mùsùlùmí ni ó pọ̀ jù ẹ̀yin lẹ́yìn ẹlẹ́jà fún court of Sharia. ẹ̀yin ẹlẹ́jà fún court of Sharia. ní bátìrì ni. torí bátìrì ṣe lọ́wọ́. ẹ̀yin ẹlẹ́jà fún court of Sharia. court of Sharia wo lẹ́jà fún. court of Sharia wo ẹ wo gbogbo ayé ẹ
ẹnu lásán ni wọ́n ń jà àwọn gẹ́mọ̀ pàwọn òdì sáàbù. Ṣẹ́rí ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ń wá ẹni tó jẹ bàbá àwọn lówó. Òótọ́ ló rẹ̀ ẹni tí ó jẹ bàbá rẹ̀ lówó. Àmọ́ bọ́ bá ti ń rí báyìí, ìgbà lọ́nà ìgbà ni ó jáde tí bàbá rẹ̀ jẹ ní gbèsè. Bọ́ bá ti ń rẹ́ni tó jẹ bàbá rẹ̀ lówó ẹyọ kan báyìí, ìgbà lọ́nà ìgbà ni ó jáde tí bàbá ẹ̀ jẹ ní gbèsè. Ìgbà lọ́nà ìgbà ni ó jáde tí bàbá ẹ̀ jẹ ní gbèsè. Court of Sharia wo ẹ̀yin wo mùsùlùmí kọ́ tọ́jà gbé kọ́lọ́wọ́ tó wá sẹ́ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ tó jẹ́ lídà ọ̀rọ̀ rí ọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ tó tó olú ọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ tó tó jọ̀sìn ọ̀dẹ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ wàhálà ní jáde lẹ́nu yìí ọ̀rọ̀ fìtínà ní jáde kùránì tájọ ké tájọ mẹ́ẹ̀ tẹ́lẹ̀ wà tẹ́símù bí abúléláhì wala tafarraku olúwa ní ẹ di okùn èmi ọlọ́mú sátẹ̀lẹ́ ni fẹ̀tọ́ pàwọ̀ ìfẹ́ inú tí ilẹ̀ ń lò nígbà tó rí ìjọba ọ̀dàrú Court of Sharia àwọn ìjọba kẹtí ẹ̀mẹ̀ yìí pé ẹ̀yin tẹ́ ń béèrè fún Court of Sharia yìí ẹ̀yin gẹ́gẹ́ lóríjìnà ẹlẹ́wọ̀n sẹ́yìn tẹ́ bóde ńlẹ̀ tẹ́ fìyàwó lẹ̀ fódìdí oṣù mẹ́rin tẹ́lẹ̀ wà tẹ́ sọnù kiri ẹ fìyàwó lẹ̀ fódìdí oṣù mẹ́fà ẹ fìyàwó lẹ̀ fódìdí oṣù mẹ́ta sẹ̀rí àwọn lọ́sọ bẹ́ẹ̀ fún yín sẹ́mi pẹ́ ti bẹ̀yẹn náà sẹ̀wọ̀n ni ẹ pọ̀ ọmọ ọlọ́mọ tì ẹ̀yin tẹ́ni kò gúdù àbòsí tó tó yín ẹ̀yin tó yẹ pé ẹni kò ṣe jàmbá fún yẹn tó tó yín àbí ṣe ìsìlámù tá a jọ wà ń bẹ̀ yìí pàápàá jùlọ àwọn alálàáfáà yìí àwọn alálàáfáà yìí tọ́jà pé ẹ̀yin náà lẹ́ òpẹ́nárìtì fún yẹn ẹni tí ò ní problem ẹni tí ò ní dọ̀tí ẹ̀ẹ́dẹ̀ òpẹ́nárìtì fún torí pé ẹ fẹ́ gbé ṣubú ṣẹ̀ṣẹ̀ rí akọ yìí bẹ́ẹ̀ Court of Sharia akọ Court of Jinedu ni ṣèjọba Ọ̀ṣun wa gàn Adémọ́lá Adélékè sọ̀hún wa gàn yọ gbà láàyè òsì kẹ́lẹ́ tó sọ̀rọ̀ ayé di òrìjìnà ayákìlá ṣèjọba ọ̀yàwó àgàn. Àyùbá wà mọ́sìkì ṣèjọba ọ̀yàwó àgàn yọ ẹsẹ̀rẹ̀ Ṣèyí Mákindé òun ọgbà yìí láàyè kẹ́ sọ̀rọ̀ ayé di òrìjìnà ayákìlá kanúùlù àbíjọba Ògùn state gọ àbíjọba Èkó gọ àbíjọba Oǹdó ní ọwọ́ àgbà yìí láàyè òsì. Ẹ̀yin ìkà always ìkà Court of Sharia kọ Court of Najimudeen ni sẹ́mi pé etí Sharia gẹ́ sọ ní pé ẹni tó bá fẹ́ tó ìlú kọ́kọ́kọ́ tó inú ilé ààrẹ tó bá fẹ́ pèyè sínú ẹ̀sìn kọ́kọ́ pé ẹbí ẹ pé ìyàwó ẹ pé ọmọ ẹ ẹ mọ tẹ́ ń dálẹ̀ nù jọ ni. Alùsùnà ẹyọ kan ló bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àbòsí súlímù ìgbẹ́rẹ́ ẹni lẹ́sẹ̀ mọye tẹ́ ẹ pín sí tẹ̀blígù ẹyọ kan ló bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àbòsí ìgbẹ́rẹ́ ẹni lẹ́sẹ̀ mọye tẹ́ ẹ pín sí aláwọ̀ mọye apín sí. Gbogbo tó ní í ṣe pẹ̀lú ìjọ Islam á fi dáadáa bẹ̀rẹ̀ ni àwọn kan padà kí àbòsí bọ̀ sísè rí àní àmọ́ ṣàbòsí ara wa ẹ padà kí jìbìtì bọ̀ sísè rí àní àmọ́ ṣe jìbìtì ara wa ẹ padà fi ọ̀tẹ̀ bọ̀ sísè rí àní àmọ́ dìtì ara wa ẹ padà kí ìyẹn jẹ bọ̀ sísè rí àní àmọ́ yẹra wa jẹ ẹ kàfẹ́ rárá yín lẹ́wọ̀n àrùn ẹ̀wọ̀n sọ gbogbo yín. Ìjọba ò tiẹ̀ níbẹ̀ kọ́ bó sì wọ́n ti mọ̀ pé ìlú lẹ fẹ́ dàrú
ìlú ni wọ́n fẹ́ dàrú. àwọn ìjọ tí wọ́n dàrú ṣe sọ fún Sumuratul Muminin láti gba ayé ti bẹ̀rẹ̀ àtàlẹ́ àná ẹ̀yọ kan náà ni wa. ìjọ kankan yàgá pé àwọn òṣè Sumura mọ́ ìjọ tá à ń jẹ́rẹ̀ Sumuratul Muminin náà Sumura ń jẹ́. Kọ̀dìríyà ni Kọ̀dìrí ń jẹ́. Tìjàníyà ni Tìjàníyà ń jẹ́. gbogbo díìnì tó kù àwọn kan ní jí Ahmadiyya níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbẹ́ padà tó yá àwọn kan tó sọ̀rọ̀ àwọn níjọ mi. gbogbo àwọn bàbá wọn yẹn ti ń try èèyàn ni wọ́n wà lẹ́wọ̀n try. sára àwọn ìjọ tuntun yìí tí wọ́n pariwo sẹ̀ríà yìí wà láì òrìjínà ọ̀daràn. ẹ̀yin ìjọba ẹ má dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn wọ́n fẹ́ káàyè ìbàjẹ́ ó lè gba àwọn ni. ẹni tí ó bá tu ayé ẹni tó fẹ́ tu ayé yóò kọ́kọ́ to inú ilé rẹ̀ náà ẹni ó lòun fẹ́ tu ayé yóò tu agboolé rẹ̀ náà ẹni ó fẹ́ tu ayé yóò to ìlú rẹ̀ náà kó tó kan stéètì rẹ̀. gbogbo àwọn tá à ń sọ yìí agboolé wọn ò tó àwọn tí ń pariwo sẹ̀ríà yìí wàláhì agboolé wọn ò tó agboolé wọn ò tó ìlú wọn ò tó àdúgbò wọn ò tó. agboolé wọn ò tó àdúgbò wọn ò tó wọn ò rí ìlú wọn tó sáwọn ẹni ọmọ ń pariwo sẹ̀ríà àwọn tó pẹ́ fẹ̀tọ́ pàwà gẹ́gẹ́ ni wọ́n lò nínú ìlú tí wọ́n bí wọn fẹ̀tọ́ pàwà. bílẹ̀ bá san bílíọ̀n san àwọn ni ẹjẹ́ àwọ̀ ẹ lọ ṣe wádìí wọn nínú ìlú wọn ẹ lè gbọ́ ọkọ̀ gidi pa wọn. court of Sharia kọ. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ wo ẹ̀kúlé náà. sẹ́ẹ̀lì yẹn pọ̀ tó bá ní. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì tó ìlú ẹ̀ ó tu agboolé ẹ̀ sẹ́ríà tẹ́yìn sọ yìí ó ń sẹ́lá Muhammad ṣàtúnṣe débi àtúnṣe tó ṣe débi pé kọ̀fẹ́ nìkan kó rude kọ̀dìfẹ́ kẹ́nìkan kó jù sọ́fìn. في جبن الروافع الإقدام مكرمة والمرء بالجبن لا يجبن القدر. صلاة جوزي صلاة جوزي. في جبن الروافع الإقدام مكرمة والمرء بالجبن لا يجبن القدر. kóòtù Nàìjíríà kóòtù àgbáyé ti ń bẹ́ẹ̀ ẹ lọ yẹ fáìlì wo kẹ lọ wó ọkọ̀ ń rú yín bó ṣe pọ̀ tó ẹ lọ sọ́dọ̀ ọjà Abdulrahman Oríyọmí Àmúsátì kọ́nà mọ́ bá ti ẹ̀jẹ̀ láíláí mẹ́jọ Oríyọmí ó jábọ́ mẹ́jọ oṣù mẹ́jọ fẹ́ ṣubú ẹ lọ yẹ fáìlì ọ̀dọ́ rẹ̀ wo kẹ lọ yí ọkọ̀ àwọn kìrìsìtẹ́nì náà bẹ́ẹ̀ o kì í ṣe mùsùlùmí nìkan o àmì ẹ lọ wo out of Islam and Christianity ó kọ́ wo lọ́pọ̀ jù ó kọ́ wo lọ́pọ̀ jù ó kọ́ mùsùlùmí lọ́pọ̀ jù. Wá wo kíní correction.
court in shall of God to me elected you believer. Life with you in a very life. And you say bush and then from person seeing forgotten focusing interest. Can you cut for me to cut one question? Have you been to cut? God will know. Say God will know every information. Ọlọ́run ló mọ gbogbo tó fi tó dà with your life pẹ̀lú. torí náà ọlọ́run ní dá wa láàmú ìjọba nàìjíríà ẹ má dá wọn lóhùn o. Court of Sharia court alẹ́gbà ẹ̀gbọ́n alẹ́gbà àmọ́ àkọ́kọ́ sáwọn tí ń pariwo ìsọ̀ní ọ̀jẹ̀ lídà nínú ẹlẹ́ẹ̀kejì ní pé ẹni kó kálukú ọlọ́ ṣàfọ̀mọ́ agboolé ẹ̀ ó ń kálukú ọlọ́ ṣàfọ̀mọ́ ìjọ ẹ̀sìn rẹ̀ àbòsí ti pọ̀jù ní Islam kéétà ti pọ̀jù tẹ̀m̀bẹ̀lẹ̀kú ti pọ̀jù rìkìsí ti pọ̀jù inú dínì sọ́ọ̀tọ̀rọ̀ àmọ́ pé kéèyàn má sọ̀hún ni ọ̀rọ̀ wọn fẹ́ dàbí ìgbà fìgìláńtẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà fìgìláńtẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní Nàìjíríà àwọn fìgìláńtẹ́ tí wọ́n yàn ẹni tó wà tí ẹ bá jọjà lọ́sàn-án òru ni ọ̀nà ọ̀ka mọ́ ní abá nà yóò lọ ṣe rádaràda ẹni tó bá rí i pé òun àtìyàwó jọjà aláwàdà lọ́sàn-án òru ní ọ̀nà ọ̀ka mọ́ kó tó di pé ọ̀hún sí ìlú kọ̀ọ̀kẹ́ pasáwọn fìgìláńtẹ́ yìí aṣọ lórí ibú ni wọ́n. Sharia court of Sharia irọ́ ni irọ́ lásán èyí tí ó kọ́kọ́ ṣáájú nífẹ̀ẹ́ èyí tí ó kọ́kọ́ ṣáájú ní ìṣọ̀kan èyí tí ó ṣáájú ní ìfẹ́ àti ìṣọ̀kan èyí tí ó kọ́kọ́ ṣáájú ní kó kálukú kọ́kọ́ gbà pé gbogbo wa pátá irinṣẹ́ Ọlọ́run ni wá mùsùlùmí àwọn ojú rere Ọlọ́run ni kìrìsìtẹ́nì ó ń wojú rere Ọlọ́run ni oníṣẹ̀ṣe ó ń wojú rere Ọlọ́run ni Olódùmarè ló bíòdì gbogbo wa tẹ́mi bá wá jẹ́ Islam tí mo bẹ́ priest tí mo bẹ́ ṣe dáwà tèmi fún kìrìsìtẹ́nì ó yẹ kí n mọ bóun ni mo ṣe bẹ́ ṣe tí ó fi géènì lára ẹ̀sìn mi tí mi ní ṣe wá sí ẹ̀tanú tí n bá fẹ́ bá oníṣẹ̀ṣe sọ̀rọ̀ ó yẹ kí n mọ bóun ni mo ṣe bẹ́ ṣe tí ó fi géènì lára ẹ̀sìn mi tí mi ní ṣe wá sí ìtanú tí ó fi achieve tí ó fi jèrè tẹ́mi náà fi jèrè lára ẹ̀. sẹ́yìn tẹ́ ẹ ṣe wá sí ẹ lọ pa ẹ dàrú ajá ni ogún ọ̀sẹ̀lẹ̀ ni ẹ̀yin ò gbèsè rí court fún ẹ̀yin ẹni ò fún ní court of Sharia ìjọba wa gọ̀ bíi tí sẹ́yìn ìjọba jẹ́ dèdèrìn ó tiẹ̀ wá tó ẹlòmíì ọ̀wọ́ àtẹ́nẹ́sí rẹ̀ lójú àgbà Sharia ni jọba dogun ní dogun wàhálà yà ṣẹlẹ̀ sórí pé ẹ̀gọ́ ni ọ́ nǹkan tẹ́ ń béèrè fún wọn àti ìfún ẹ ti ń sọ pé tí wàhálà ọba ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ síjọba wa ponú ni ìjọba amúnimóògùn mélòó lára anybody yín níwájú ìjọba mélòó ẹnu lásán ẹnu lásán ẹnu ayọ̀.
torí náà gbogbo ẹ̀yin olóríire ẹ má bínú ìjọba Nàìjíríà ẹ má dá wọn lóhùn o ogun ni wọ́n fẹ́ dọ́gbọ́n dálẹ̀ o àdẹ̀ní fààyè gbà wọ́n gbogbo àwọn tí ń pàtúrò court of sharia yẹn wọ́n rí agboolé wọn tó wọ́n rí ìjọ tí wọ́n wà ń bẹ̀ gẹ́ ìjọ Islam tí wọ́n wà ń bẹ̀ ìjọ yìí ò tó inú ìlú tí wọ́n wà ò tó àdúgbò wọn ò tó káńsù wọn ò tó sáwọn tí wọ́n rí yẹn tó ní òtún ayé ẹ má dá wọn lóhùn dey play ní Yorùbá level kọjọ́ ifo jìnnà sí torí náà ọ̀rọ̀ mi ò lópin gbogbo ẹ̀yin àìsàn rí akọ̀t ẹ lọ kó fámìlì yín jọ ìyàwó rẹ àtọmọ rẹ máa dájọ́ sẹ̀ríà fún wọn ìyàwó rẹ ọmọ rẹ àtiwọ náà ẹjọ́ máa dájọ́ sẹ̀ríà even wọn à lẹ́nu nú ẹbí wọn wọn à rí nú fámìlì wọn tó wọn à rí nú ẹbí wọn tó torí pé mo fi sí ìdílé àlá ni wọn oníbàjẹ́ ni wọn ìjọ wọn ò rí tó wọn ráàrin àwọn ọmọ akéwọn wọn gẹ tó débi kún wọn tó lù court of sharia kọ court of jìnnàdùjì níyì ni salama.